tó bá gbọ́ nǹkan kan nípa èèyàn tó mọ̀ tó yàtọ̀ sí tó mọ̀ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbìyànjú kó bí léèrè ká má bàa máa tara ara wa ṣe lọ́hùn. Ọlọ́run ní ká má ṣe sìn mọ́. Ọlọ́run níyàwó tá a fẹ́ o ara wa náà ni kò fẹ́ ká máa dára wa lóró, torí tá a bá ti ń dára wa lóró a máa lùkùn Ọlọ́run. Ọlọ́run ní ká má jalè, kò sí nǹkan rẹ̀ tá a fẹ́ jí. Tá a bá jí nǹkan ara wa yóò dùnra wa, àṣẹ ara wa láti máa ṣe ara wa, ká má jẹran ara wa lẹ́yìn. Tọ́rọ̀ bá dẹ̀ ṣẹlẹ̀ ó ṣeéṣe ká ní èrò tó yàtọ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Èrò tó yàtọ̀ tá a sọ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn kò tí ì sọ wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀. Ọgbọ́n yà bí ọ̀nà, iye àwọn èèyàn tó lọ́n dá sáyé iye ìròrí gbogbo wa. A lè má ròrí bákan náà nírú àsìkò yẹn, ṣùgbọ́n tó bá dìgbà míì a tún lè ròrí bákan náà o. We disagree to agree. Tá a bá kọ 6 tá a kọ 9, ẹni tó bá dúró tí nǹkan kan ò tí ò dorí kodò tí ò yẹ tí ò gbò 9 náà ló máa rí. Ṣùgbọ́n ẹni tó bá dorí kodò 6 ló máa rí. Ṣé wàá rẹ́ni tó dorí kodò yẹn kò mí ìpò dorí kodò, ó sì ń rìn bí èèyàn lọ́dọ̀ tiẹ̀ o, ṣùgbọ́n lásìkò yẹn ojú tó fi wò ojú 6 ni. Tó bá dàsìkò míì ó tún lè fojú 9 wò. Ní tí wọn náà rí 9 lénìí ó lè rí ní 6 lọ́la kẹ́ni yẹn náà padà rí ní 9. Ẹgẹ́tẹ̀ báyìí ṣe rí nìyẹn. Ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nìyẹn nípa ìpẹ̀tùsáwọ̀. Ẹ̀kọ́ tí wọ́n sì tún kọ́ wa nípa ìpẹ̀tùsáwọ̀ náà ló ń fi yé wa pé bí èèyàn méjì bá ní fàǹfà kò sí bẹ́ẹ̀ báwọn méjèèjì ò ṣe ní ẹ̀bi. Bẹ́ẹ̀ ni ó wá lè jẹ́ pé ẹnìkan inú kọ́kọ́ ṣe ẹnìkan kẹ́ni kejì yẹn náà tó ní ẹ̀bi. For example now, bí mo ṣe wà pẹ̀lú èèyàn kan wọlé ńsìn mi ò kí ó kí mi ò dáhùn lénìí, torí pé ó ti kí mi tí mi ò dáhùn lénìí ó bá dọ̀la òun náà ò kí mi mọ́. Àwọn èèyàn wá mọ̀ wípé a ti ní nǹkan papọ̀, àwa àròjọ. Nígbà tá a rojọ́ yẹn mo dé ọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ kan kò kí mi, èmi náà ò kí níjọba ìgbà kan tẹ́ mọ̀ pé wọ́n á lọ pé àwọn náà ò bá tiẹ̀ ọjọ́ tó kí yẹn tí ò dá ilé òun yẹn bóyá nǹkan kan ṣẹlẹ̀ ni ò bá pè ẹ̀tìgẹ́ẹ̀tẹ̀ wọ́n á lọ pé kí ló tí wọ́n náà kí lọ́jọ́ báyìí. Mo ṣe pé mi ò fẹ́ kí nǹkan báyìí àwọn méjèèjì ẹbí ẹnìkan lè ju tẹnìkan lọ, ṣùgbọ́n téèyàn bá ń parí ìjà tó bá gbé odidi ẹbí ńlá ru ẹnìkan tí ò dá ìkejì rárá tó kàn ń là mọ́lẹ̀ wà ó lè padà jẹ̀bi. A gbàdúrà kí orílẹ̀-èdè Nàìjíríà má bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà má dàrú, kí orílẹ̀-èdè Nàìjíríà ó túbọ̀ máa tẹ̀síwájú ní agbára Ọlọ́run. Gbogbo dáadáa tí ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run wọlá Jímọ̀ tèmi kò ní fò yín rù, kò ní fò èmi náà rù. Gbogbo tá a dáwọ́lé yóò yọrí sí rere. Àjọṣepọ̀ láàrin ara wa ṣe pàtàkì kó tó kan ìjọba, kó tó kan ìjọba. Àjọṣepọ̀ àjọṣepọ̀ pẹ̀lú alájọgbépọ̀ wa ó ṣe pàtàkì gan o, torí ká tó dọ́dọ̀ ìjọba ọ̀dọ̀ ara wa lákọ̀ọ́dé, ká tó dọ́dọ̀ ẹbí wa ọ̀dọ̀ alájọgbépọ̀ lákọ̀ọ́kọ́ dé. Ẹ̀gbọ́n rẹ̀ ń gbé Èkó, àbúrò rẹ̀ ń gbé Àbújá, ìwọ ń gbé Ìbàdàn. Ẹ̀yin tí ẹ sì jọ ń gbé pọ̀ yìí ẹ kàn jọ gbé àdúgbò, ẹjọ́ kọ́lé àdúgbò ni, ṣùgbọ́n ẹjọ́ lájọṣepọ̀ ọ̀tá lẹjọ́ ń ṣe. Ṣé tí nǹkan kan bá dé fún ẹ tó nílò ènìyàn ní pàjáwìrì ní yàjóyàjó, ṣàbújá ló ti lọ rí èèyàn àbí Èkó ló ti lọ rí èèyàn, káwọn yẹn tó dé ńkọ́ nǹkan lè bọ́wọ́ rí. Ló fi jẹ́ pé ládùúgbò community living tẹ́yìn jọ ń gbé papọ̀ in the same community, tí wọ́n bá ní àjọṣepọ̀ dáadáa, bí ìyàwó ẹnìkan bá ń rọbí tí ò ní mọ́tò, ọjọ́ yẹn ẹni tán gbé lẹ́gbẹ̀ẹ́ lé ara wọn àbí tán jọ ń gbé community yóò gbàgbé iye tó repo sí mọ́tò rẹ̀, á sáré gbé lọ sí hospital, ilé ìwòsàn bí ó ṣe bímọ ń lè gbẹ̀bí kíákíá ni ó máa sáré, nítorí pé wọ́n lájọṣepọ̀ tó dáa ni. Ṣùgbọ́n ládùúgbò tàwa kàkàká kọ́ bíríìjì tó lè líǹkì wa papọ̀, fẹ́ǹsì la máa ń kọ́, fẹ́ǹsì tí ó lè wà jìnnà síra wa. Fẹ́ǹsì tá à ń kọ́ yìí tí wàhálà bá dé kí la fẹ́ ṣe sí? Iná jó nínú ilé tó kọ́ fẹ́ǹsì sí, ó kúkú lómi nínú ọgbà tẹ́lẹ̀ yìí jẹ́ wọn pọ́n, bẹ́ẹ̀ ló yẹnu ẹ̀rọ kankan síta, iná wa padà ń jó, ìwọ́gàn ò lè bóyá ọ̀gàn ò sí nílé, wọ́n rí tíná bẹ́yọ nínú ilé rẹ̀ wọ́n sì fẹ́ bẹ́ẹ̀ pa. Alákọ̀ọ́kọ́ ni pé ìwọ kọ́kọ́ bá wọn láti wọlé rẹ̀, torí tí wọ́n bá rí náà yẹn pa tí náà yẹn òjò púpọ̀ tó nírọ́ ni wọ́n wá jí nǹkan rẹ̀ ńkọ́ nígbà tẹ́ ẹ̀ lájọṣe tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá tiẹ̀ wá fẹ́ wọlé gan, aburú tó ti ṣe sẹ́lòmíì nínú wọn kò ní fẹ́ fẹ̀mí ara rẹ̀ wéwu láti wọlé. Omi rántí ìgbà kan tí iná kan jó ní iléeṣẹ́ wa tá a wà tẹ́lẹ̀
kọ́lọ́run tó ṣe àgídìgbò ní mojo ní sálínsílé iná ìjó púpọ̀. Èmi fúnra mi mo wà lórí ètò iléeṣẹ́ rédíò kan nìbàdàn. Bá a ṣe ń parí ni ìpè ń wọlé pé ìgbà tá a ti wà lórí ètò ní ọ́fíìsì wa ti ń jóná o. Ọlọ́run ló ní tó wà ń bẹ̀ kí ni a fẹ́ ṣe, èmi sì tún sọ̀rọ̀ ní ìtí ẹ̀ mọ̀ pé iná tó lágbára ni wọ́n nínú stúdíò níná ti bẹ̀rẹ̀. A gbìyànjú à ń bọ̀ bí mo ṣe dé ìdí àpẹ́ ni mo ti ń rí èéfín tó tíìk tó ń sọ fún mi pé àwọn nǹkan olówó iyebíye ti ń ba iná lọ. Ìgbà tí mo fi máa débi tí iná ti ń jó mo rí àwọn onímíkra tí wọ́n páàkì mọ́tò wọn sílẹ̀, wọ́n bọ́ aṣọ, wọ́n ẹlòmíì ò gbowó lọ́wọ́ èrò àti èrò àti onímọ́tò gbogbo wọn bẹ́ẹ̀lẹ̀, wọ́n sáré gòkè, wọ́n paná. Iná kílẹ̀ ń pa Oriyomi, iléeṣẹ́ Oriyomi ò gbọ́dọ̀ jóná, gbogbo àwa mẹ̀kúnnù la ní. Wọ́n gbìyànjú púpọ̀ kódà ààrẹ tó farapa tíntín nínú wọn. Ààrẹ mi tó bẹ̀rẹ̀ látòkè àjà kẹta, Ọlọ́run pé kẹ́mi kankan lọ sí. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ mo láwọn wo ló bá mi paná yìí, wọ́n láwọn mikra yìí, àwọn ará àdúgbò, àwọn tó ń kọjá lọ. Mo bú sẹ́kún wípé ṣé gbogbo wọn náà ni mo sì ṣoore fún rí? Tí mo bá ń há oúnjẹ sí gbogbo wọn ni mo ti há oúnjẹ fún? Tí mo bá ń ràn yàn lọ́wọ́ ṣé gbogbo wọn mo ti ràn lọ́wọ́? Tán bá sunkún dọ́dọ̀ mi tán rẹ́rìn jáde sí gbogbo wọn náà ti sunkún dọ́dọ̀ mi? Ká tó wí ká tó fọ̀, ibi ẹkún yẹn ni mo wà ni mo tún rí àwọn míì tí wọ́n péjọ tí wọ́n ń pé torí tẹ́ ẹ̀ bá gbàgbé àwọn èèyàn kan ṣẹlẹ̀ lásìkò ìgbà náà tí mò ń há oúnjẹ fáwọn èèyàn lórí ètò lọ́jọ́ yẹn tí mò ń ṣètò lọ́wọ́. Kódà mo ní káwọn kan wá bá mi lọ́fíìsì kí wọ́n wá gba ráìsì. Nínú àwọn tó wá gba ráìsì tí wọ́n ti dé ṣáájú kémi tó dé tí wọ́n dé sọ́fíìsì mi, inú wọn ló mọ̀ pé iná ń jó lókè tí wọ́n fi pe àwọn èèyàn pé iná mọ̀ tí ń jó lókè. Tí mi ò bá ní kó wá gba ráìsì tí mo bá fẹ́ dáa jẹ kò ní mọ̀ pé iná ń jó, ẹnìkankan ò lè mọ̀ pé iná ń jó, ilé ẹ̀ ni ó wà. Ṣé mọ̀ pé inú mi dùn fún àwọn tí wọ́n ṣe dáadáa tí wọ́n ṣùgbà mi? Ní kí ló tún ṣẹlẹ̀ níbi tá a dúró sí gangan ni mo ti gbọ́ àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ wípé adúrú owó tí wọ́n gbé fún ó mọ̀ọ́mọ̀ fi ná sí ni, ó ti náwó wa, oúnjẹ tó yẹ kó fún wa ni ó ti tà tán, ó náwó wa wà sọ́nà sí àwọn ẹ̀yà kan tó nù. Tí mo bá bínú sí àwọn ẹ̀yà yẹn, ẹ jọ̀ọ́ kí ni màá ṣe fún àwọn ẹ̀yà kejì, àwọn tí wọ́n fẹ́ kú nítorí tèmi? Mo wá ń bínú sí àwọn tí wọ́n ń bú mi lórí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. Bílé ayé ṣe rí nìyẹn o. Wọ́n fa apá èèyàn kan yọ tó yọ níbi joint ní àsìkò tí wọ́n fẹ́ tú mi lẹ̀ ní Agodi. Bẹ́ẹ̀ sì ni àwọn kan sọ pọ́lọ̀ ló mú. Bílé ayé ṣe rí nìyẹn o. Ká ṣáà máa ṣe tiwa lọ, ká sì máa retí èébú. Tí wọ́n bá lẹ́ni tó bá ga, ẹni tí ó ga ẹsẹ̀ rẹ̀ ó tìrín torí àwọn tí ó rí ẹ náà ni. Tí wọ́n bá sọ pé òṣùká bàǹbà kò rẹrù àgbà, arẹrù àgbà tí wọ́n ń sọ náà ni ká gbọ́ eléyìí. Lẹ́ẹ̀kan sí ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat, I will never disappoint you again. Yes, you will never have a reason to say Alhaji shouldn't have talked, Alhaji shouldn't have done this. Yes, I remain your personal person, Oriyomi Hamzat. Àkójímọ̀ tèmi o. Ọlọ́run ní ṣe lẹ́yọ̀kan tó kù fún wa o. Ìwà káàdì ẹ̀ńlẹ̀. Gbogbo alamọ tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe ìwọ́de. Mo dẹ̀ ṣe ládùúrà fún yín pé ní gbogbo ìgbà torílẹ̀-èdè Nàìjíríà bá padà dá tán, àní fi ń ṣàwátì ń bẹ̀ o. Pàápàá jùlọ àwọn tó ṣèwọ́de ní Èkó, Ìbàdàn, Òṣogbo àti àwọn ibi tí wọ́n ti bà nǹkan jẹ́ rárá. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Gómìnà ìpínlẹ̀ Èkó gan ti sọ̀rọ̀. Ó gbé kudos fún àwọn tó ṣèwọ́de tí wọ́n bà dúkìá jẹ́. Ẹ má jẹ́ á bà dúkìá jẹ́. A lè ṣèwọ́de. Kò sí tó burú nínú irú ìwọ́de tẹ́ ṣe yẹn. Kódà ó yẹ kẹ́ gba tẹ́ bá rí equipment kẹ́ máa jó kí wọ́n mọ̀ pé ọ̀dọ́ ò láìkí tó ń ṣẹlẹ̀, kẹ́ ẹ máa sọ lẹ́nu pé ẹ láìkí tó ń ṣẹlẹ̀ tẹ́ fẹ́ nì, ṣùgbọ́n ẹ má bà nǹkan jẹ́. Ẹ̀yin ìjọba, mo dúpẹ́ lọ́wọ́ tí yín náà o. Tẹ́ ẹ gbójú agan sí wọn. Torí pé tẹ́ ẹ bá gbójú agan sí wọn, tí agan méjì bá pàdé, ó lè ṣàkóbá fún àlàáfíà orílẹ̀-èdè àtìlú. Kódà mo rí àwọn nínú àwọn tó ń ṣèwọ́de tí wọ́n rí mọ́tò tó ń kọjá lọ
níbi tí wọ́n ti ń ṣèwọ́de tí wọ́n pàṣẹ mọ́tò yẹn pé kó máa lọ torí pé wọ́n mọ̀ bóyá olóyún ló wà ń bẹ̀ wọ́n mọ̀ bóyá láìsàn ló wà ń bẹ̀ wọ́n dá dúró wọ́n ṣèwọ́de ẹ̀tanú wọ́n ṣèwọ́de ìbínú wọ́n ṣèwọ́de ìbànkànjẹ́ gbogbo àgbáyé ó ti máa rí pé ń béèrè nǹkan gbogbo àgbáyé ó sì máa rí pé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà orí wọn kún nǹkan wà ń bẹ̀ wọ́n ní làákàyè wọn lọ́pọlọ àǹfààní ni wọ́n nílò àǹfààní yẹn sì máa tẹ̀ yín lọ́wọ́ lágbára Ọlọ́run mo kí yín o àtijọba àti mẹ̀kúnnù àti àwọn àwọ̀ ọ̀dọ́ tá a ṣèwọ́de nígbà tí èrè orílẹ̀-èdè Nàìjíríà bá dé wọn ní fi wá ṣàwátì ń bẹ. My name is Ati Agbala. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Oriyomi Hamzat. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.